In Nigeria, yeah. Àwọn babaláwo ti jáde, wọ́n ti ní church káàkiri. Babalawos are coming out, they're having churches. Ẹ̀yin ń ba Bible jẹ́. You are spoiling the Bible. Ẹ ń ba Quran jẹ́. You are spoiling the Quran. Ẹ fi ń gbé àwọn bàbá wa dìde. And you are using it to uplift our Ẹ̀sìn forefathers. tẹ́tí kọ̀. The religion you've Àwọn ẹ̀sìn abandoned, wa ń dìde sí. they are now springing up again. Nítorí pé ìwọ ba Bible jẹ́ for Because 30 years. you spoiled the Bible for over 30 Ó years. lè ní ẹ́. You're a thief. Gbogbo tó sọ yẹn ẹ pààyàn fọlọ́run ẹ Killing pààyàn for fọlọ́run God. ó lè ní You are yín just ń thieves. tẹ́ máa jẹlẹ̀ ń wá You are looking for what to ẹ do. lọ sí gbogbo mọ́ṣáláṣí Go to all the mosques. ibi tó bá ti rí èèyàn 100 tó bá kírun lọ́sẹ̀ If yìí you see 100 people this week, tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ by next week, wọn ò kọjá 70 there will be like 70. wọ́n ti ń reduce. They are ṣé ń reducing. ba Bible jẹ́ yẹn As you are spoiling the làwọn Bible, ọmọlẹ́yìn Muslim ń kúrò nínú Muslim. Muslims are leaving bẹ́ẹ̀ Islam. ṣe ń ba Quran jẹ́ As you yẹn are spoiling the làwọn Quran, ọmọlẹ́yìn Christian kúrò nínú Christian. Christians are leaving wọ́n ń Christianity. sọnù mọ́ àwọn Christian lọ́wọ́. Christians are losing some things, nǹkan dé ń sọnù mọ́ àwọn Muslim lọ́wọ́. and Muslims are losing some things as gbogbo well. ẹ̀yin tẹ́ ń ba Bible jẹ́ You people destroying the tẹ́ sọ Bible, pé ẹ rí ohun tó wrong 1000 nínú Bíbélì. saying you have seen 1,000 wrong things in the Bible, ẹ ń ba Muslim jẹ́ o. you are destroying Islam. ẹ̀yin tẹ́ sọ pé Quran ò dáa If you say Quran is bad, ẹ ń ba Christian jẹ́ o. you are spoiling Christians. ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ ń wá mistake nínú Bible All yẹn. of you looking for the errors in the Bible, ìjẹ́ mọ̀ pé do you know? àwọn míì ní àwọn ti ṣe for 30 years. The people say they've done it for 30 years. wọ́n ń ba Bíbélì jẹ́. They are castigating the ohun tí Bible. Jésù ṣe kò dára. What Jesus did was bad, but nísìn but now, àwọn kan wá bẹ̀rẹ̀ bí ọdún méjì ń sìn. so people started like 2 years wọ́n wá ago, bẹ̀rẹ̀ sí ń ba Quran jẹ́. they are spoiling the Quran as well. àwọn ọmọ Muslim wá ń kúrò nínú ẹ̀sìn wọn. Now, Muslims are leaving their religion. àwọn Christian náà wá ń kúrò nínú ẹ̀sìn Christian. Christians are also leaving their religion. Kí ló fà á? Why? bẹ́ẹ̀ ṣe ń ba Bible jẹ́ yẹn As you are spoiling the làwọn Bible, ọmọlẹ́yìn Muslim ń kúrò nínú Muslim. Muslims are leaving bẹ́ẹ̀ Islam. ṣe ń ba Quran jẹ́ As you yẹn are spoiling the làwọn Quran, ọmọlẹ́yìn Christian ń kúrò nínú Christian. Christians are leaving Christianity. lọ sí London Go to London. gbogbo ṣọ́ọ̀ṣì ńláńlá tó wà ní All London those big churches there, ó ti di supermarket. they are now like supermarkets. wọ́n ti convert ẹ̀ sí They've supermarket. converted there. wọn ò sábà lọ ṣọ́ọ̀ṣì mọ́ People bẹ́ẹ̀. don't really go to church again over ẹ there. lọ sí Iran Go to Iran. 750,000 mosques ló wà ń bẹ̀. There are 750,000 mosques. there. 50,000 mosques wọn ò ṣiṣẹ́ mọ́. 50,000 mosques are no longer working. ẹ máa ru akáàkiri. You start looking for it. ẹ ti sọnù sí ọwọ́ àwọn babaláwo. You've lost it to herbalists. nísìnyí Now, Cuba in Cuba, ẹ lọ wo àwọn babaláwo wọn ní ìjọ. go and see the herbalists that are there. They are beginning to have a wọ́n congregation. pọ̀ bí omi. And there are many. ẹ lọ sí Brazil. If you go to Brazil, ẹ lọ wo àwọn babaláwo. go and see the àwọn herbalists. òyìnbó. Those ẹ traditional lọ sí worshippers. Argentina. Go to Argentina. ẹ lọ káàkiri. Go all over the world. nígbà tí mo lọ sí London. When I went to London, àwọn babaláwo kan kó ifá fáwọn kan ní London. some herbalists were giving people Ifa in London. ní Nàìjíríà ń bí. In Nigeria, yeah, àwọn babaláwo ti jáde wọ́n ti ní ṣọ́ọ̀ṣì káàkiri. Babalawos are coming out. They are having churches. ẹ̀yin ń ba Bible jẹ́. You are spoiling the Bible. ẹ ń ba Quran You jẹ́. are spoiling the ẹ Quran. fi ń gbé àwọn bàbá wa dìde. And you are using it to uplift our ẹ̀sìn forefathers. tẹ́tí kọ̀. The religion you've àwọn ẹ̀sìn yẹn abandoned, wá ń dìde sí. they are now springing up again. nítorí pé ìwọ ba Bible jẹ́ for Because 30 You years. spoiled the Bible for over 30 ìwọ náà ń years. ba Quran jẹ́ bí ọdún méjì ń sìn. Also castigated the Quran for 2 years ago. so ẹ wá ń ta ẹ̀sìn Ọlọ́run ẹ̀ ń tà á. You are now selling the religion of so God. èyí tí mo sọ yìí These have said, ẹ̀sìn bàbá wa náà ni. it is still our ẹ forefathers' wáyé kébè náà religion. là ń lọ ni. If that's where we are going, ẹ̀sìn àwọn bàbá wa ni o. it is still our forefathers' ṣùgbọ́n religion. ẹ ṣe àǹfààní fún Muslim o. But you are not doing any good for Muslims bẹ́ẹ̀ ṣe ń ba Christian jẹ́. as you are spoiling ẹ Christians. ṣe àǹfààní fún Christian You are not helping Christians. bẹ́ẹ̀ ṣe ba Muslim The way jẹ́. you are spoiling the wo ẹ Muslims. lọ sí gbogbo mọ́ṣáláṣí. Go to all the mosques. ibi tó bá ti rí èèyàn 100 tó bá kírun lọ́sẹ̀ If yìí you see 100 people this week, tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ by next week, wọn ò kọjá 70 there will be like 70. wọ́n ti ń reduce. They are reducing. bẹ́ẹ̀ náà ni Christian. Same way for Christians. so mo rọ̀ yín I'm imploring you.
ẹ̀ ń jà fún Ọlọ́run ẹ̀ jà fún Ọlọ́run You o. are fighting for God, but you are not ẹ̀ fighting ń for jà God. fún àpò yín. You are fighting for your pocket. Gbogbo ohun tẹ́ ẹ̀ ń bàjẹ́ yẹn. All those things you are owó spoiling, tẹ́ ẹ rí ń bẹ̀. the money you get ẹ from fi ń it, kọ́lé. you are using it to ẹ build fi ń ra houses, mọ́tò. buying cars, ẹ fi ń rán ọmọ lọ sílé sending ìwé. your children to school, ẹ lè ń ba iṣẹ́ Ọlọ́run and you are jẹ́. destroying the work of ṣé God. Báíbù àti Kùránì jẹ́ ohun tá a lè bàjẹ́ ni? Are these books things that we can spoil? Rárá, ẹlẹ́jà fún You Ọlọ́run. say you are fighting for Ó God. lè ní ẹ́. You are a thief. Báwo ló ṣe fẹ́ jà fún How Ọlọ́run? can you Ó fight for lè God? ní You are ẹ́. a thief. Gbogbo ohun tó sọ yẹn ẹ pààyàn fọ́lọ́run. Ẹ Killing pààyàn for fọ́lọ́run. God, Ó lè ní you yín. are just Ń thieves. tẹ́ máa jẹ lẹ̀ ń You are wá. looking for what to eat. So mo rọ̀ yín. So I implore Ẹ you, má ba ẹ̀sìn jẹ́ fún àwọn ẹlẹ́sìn. let us stop destroying this religion. Àwọn babaláwo ti ń lọ sókè o. Abalawos are already Ẹ̀ka wọ́n ní speaking ìjọ up. káàkiri báyìí. They are beginning to have a following. So ẹ̀yin lè sọ pé ẹ̀ ń ba Muslim And you are jẹ́. saying you are spoiling Ẹ ń ba Islam. Christian jẹ́. You are spoiling Christianity. Àwọn kan ẹ fi ń gbé wọn And you are dìde. using it to uplift some other sect. Àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. A word is enough Tó bá dénú àdódìdí. for the wise. Ṣùgbọ́n gbogbo ẹ̀ṣẹ̀. But all Ohun tó fi religion, ba Báíbù jẹ́. everything Tó we fi did, ba ọ̀rọ̀ Ọlọ́run all jẹ́. those things Tó we fi ba did, Kùránì jẹ́. Wàá jíṣẹ́ ẹ̀ tó bá dẹ̀yìn ọ̀la. you are going to give the account.